bá mú mi lọ́dọ̀ Akeredolu Rotimi Akeredolu ọ́fíìsì ẹ̀ wà lójú orí ring road ńgbà náà bá lọ bá ní ṣé Kola Olootu ní bẹ́ẹ̀ ni a máa ń gbọ́ ẹ tó máa ń ṣe fatafata lórí wáyé tó lọ bá lọ́ọ̀yà jà mo lè mi kọ́ àwọn ọmọọṣẹ́ mi ní Kabiru Alimi pẹ̀lú Káyọ̀dé ni wọ́n bá lọ́ọ̀yà jà wá ní no ọ̀rọ̀ ẹ lágbára ok ọkàn gbé fóònù ni ló bá pe lọ́ọ̀yà tí ó bá pe lọ́ọ̀yà bíi 5 kíá ó ti fi mítìn sí ọjọ́ kejì ó ní tó bá di ní aago 2 àbá aago 4 lọ́jọ́ kejì káwa lọ́ọ̀yà Akeredolu tọ́lọ́hún tó jẹ́ pé ọlọ́run wọn bá ń fi sálùjẹ́ náà ọlọ́rẹ́ ni. àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò Kola Olootu ti sọ oore mélòó gbàgbé tí olóògbé gómìnà Rotimi Akeredolu tán ṣe fún wọn nígbà tí àwọn bọ́ sínú wàhálà nígbà kan nígbà tí Kola Olootu bọ́ sínú wàhálà kan pẹ̀lú lọ́ọ̀yà kan tó gbòòrò ní ìlú Ìbàdàn. Kola Olootu wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan wọ̀nyí pé tí ò bá ń ṣe lọ́ọ̀yà Akeredolu ní ìgbà yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè wọ́n pé àwọn ò bá máa fi arúgbó ara ṣẹ̀wọ̀n. Kola Olootu ṣàlàyé gbogbo bí wọ́n ṣe mú wọn lọ sọ́dọ̀ lọ́ọ̀yà Akeredolu ṣe ṣàtìmọ̀ pé gbogbo ohun tí ẹ̀dá bá ṣe sílẹ̀ náà làwọn èèyàn máa sọ nígbà tí ó bá lọ tán. Òun ló fa gbogbo ọ̀rọ̀ tó jáde yìí o. ọ̀rọ̀ náà tó ṣẹlẹ̀ láàrin Kola Olootu àti lọ́ọ̀yà kan nígbà yẹn ọ̀rọ̀ yẹn lágbára débi pé alàgbà Kola Olootu ní pé ọ̀rọ̀ yẹn tó jẹ́ àkóbá láti ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ àwọn tó bá lọ́ọ̀yà náà jà nígbà yẹn pé ó fẹ́ gbé àwọn dé ọgbà ẹ̀wọ̀n pé ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba tó lo gọ́vnà Akeredolu fáwọn nígbà yẹn wọ́n máa ń pè wọ́n ní lọ́ọ̀yà Akeredolu. gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ nínú fọ́nrán tá a máa mú wá fún yín yìí. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ yá gbọ́ ipa tí olóògbé gọ́vnà Akeredolu kó nínú ayé olóyè Kola Olootu tó fi jẹ́ pé bóyá táwọn èèyàn bá tiẹ̀ máa gbọ́ wọn báyìí bóyá inú ẹ̀wọ̀n náà bá tiẹ̀ máa gbọ́ wọn ṣùgbọ́n Ọlọ́run lo gọ́vnà Akeredolu fún wọn nígbà yẹn. Ẹ já gbọ́. mo bá gbéra kúrò nílé mo lọ ìdó ọ́fíìsì tààràtà police station mo gbà lọ ẹ gbà mí ọ̀rìn lọ́ọ̀yà kan mọ̀ wọ ọ́fíìsì mi ọmọ fọ́ rédíò àwọn yóò ka ẹ̀sùn bíi 15 síwájú ọfọ́ rédíò mọ́lẹ̀kẹ̀ ẹ sì ló mòfin contempt of kìnnì kankan kìnnì kankan wọ́n ní owó tún lè wà ńbẹ̀ o àwọn ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n bá ń kọ́ mọ́ stealing by trick kan ṣé ọmọ ń bọ́ mọ́ ṣeré ni. ẹ̀yìn tá a wí pé àwọn ọlọ́pàá tẹ̀lé mi àwọn ọlọ́pàá ìdí ògùngùn àbí kí ni à ń pè ti rélùwé ní Dùgbẹ̀ àbáwọ̀ ọ́fíìsì lọ mi ò tí ẹ̀ bá jáńpátá mo ní this is the man wọ́n kàn búṣọ ni wọ́n kàn gbé wọ́n ní ọkọ̀ statement débẹ̀ ọkọ̀ statement rẹpẹtẹ mà wọ́n lọ́ọ̀yà body to sex kìíní kankan àwọn yìí mú ọkọ̀ tán báyìí wọ́n ní ọkọ̀ọ̀kọ̀ jókòó fẹ́ẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá ọgbọ́n burúkú bẹ́nu wọn wọ́n èyí ṣàdédé tìyàn sínú àtìmọ́lé dédé gbé èèyàn wọnú àtìmọ́lé tí wọ́n bá gbé èèyàn wọnú àtìmọ́lé wọ́n kọ́kọ́ pé ó wà ní káńtà wọ́n wò nù káńtà fún bí ìṣẹ́jú 15 ọgbọ̀n ìṣẹ́jú tí nǹkan kan ò bá ṣe ẹ̀yìn wọ́n sọ ń tọ̀ sí sẹ́ẹ̀dù ó bá jù ú sẹ́ẹ̀lì. àṣẹ lọ́ọ̀yà tí wọ́n bájà yìí ẹ sáré mú wọn jù àtìmọ́lé ó wá ṣe déédé àsìkò gba wọ́n ṣe mítìn ní association àwọn lọ́ọ̀yà NBA àbí kí ni ẹ pé òun àṣé wọn lọ ṣe mítìnì kan ní Ìyágànkú àbí nǹkan ni ẹ ti lọ ṣe gbogbo wọn wá darí sí police station pé ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ni ẹ sọ sí àtìmọ́lé ẹ wá gbà wọn mugun mọ̀ ń sọ ògbólógbò lọ́ọ̀yà sátìmọ́lé lèmi náà yẹn lọ ni mò ń yẹn bọ̀ ní ẹni ṣé Chief Olootu ni àwọn lọ́ọ̀yà mo tún gbèdí fún yín láàárọ̀ yìí ìbà àwọn lọ́ọ̀yà o wọ́n bá ní ṣé Chief Olootu ni ẹ wo bí wọ́n ṣe respect mi èèyàn ò ní sọ pé iṣẹ́ mi ti mú wọn ọmọlé mi ní èmi Chief Olootu ìsìtì ìjẹ́bọ́gàjì gbà náà Chief Olootu ẹ wá ọ̀rọ̀ wá
kí lẹ̀ ń ṣe báyìí sí bí Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu dáadáa yìí ọmọ Yorùbá ní ọmọ Yorùbá lẹ̀ ń tẹ́ ẹ mú náà tó wà látìmọ́lé nǹkan kan wọ́n kàn kó bọ́ bọ̀ mí lọ́wọ́ ni láti bí 30 ọdún ó lé tá a ti ń gbọ́ yín àgbá àìdá nípa yín rí ẹ sì jọmọlúàbí èèyàn tí gbogbo èèyàn ní gbẹ́kẹ̀lé lórí ẹ̀ wọ́n kàn pé lọ́ọ̀yà bíi 5 ni àwọn 5 bá wá bá mi sọ̀rọ̀ Sífù Olóòtú ẹ̀yin ni Sífù Olóòtú ẹ̀yin ni ọ̀tọ̀ tí ẹ̀ lólóòtú tá à ń pè mú lé mi ni kí ni ẹ wá fẹ́ kí n ṣe bí ọ̀rọ̀ ṣe rí bá mi lẹ́sẹ̀ nu láì bí ìgbà wọn lóògùn fún mi ìrírú ẹ̀ rí mo kàn rọ police station fúnra mi ni mo ní mo fẹ́ kọ withdraw wọ́n bá fún mi ní pépà mo kọ jagajaga láì mo fi tọ́ báàkì ẹ̀ mo ṣe nà sí àti àṣà ẹ̀nu ṣẹ́jú mi náà ni wọ́n fi mú Jagunlabi jáde nínú àtìmọ́lé lọ́ba dì mọ́ mi lọ́ba bọ̀ mí lọ́wọ́ ní ọ̀rọ̀ títan ẹ̀ mọ́ ẹ̀yin náà ẹ̀ mọ́ fọ rédíò mọ́lẹ̀ bá mọ́ ńlọrọ̀ ra rédíò mi fún wọn ẹ̀ mọ́ ṣe bá mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn àwa kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ sí gbogbo èèyàn irú wa kọjá bẹ́ẹ̀ àti ń wò mí yín mú nígbà òdìjọ́ kejì wọ́n kàn ná ọ̀gá ọlọ́pàá tó tì mọ́lé wọ́n kàn ná ní bíìlì wọ́n kàn ná ní ìwé kóòtù 500 million wọ́n ná èmi ní ìwé kóòtù 500 million àwọn ọmọ ṣẹ́ mi méjèèjì tí wọ́n bá jà 500 million bí ìṣe rọrùn sùn mọ́nù mo ní mo dáràn mo bá pe lọ́wọ́ òbí sẹ̀sọ́ ní mo ní mo ti dáràn ẹ wá mọ ntọ́ wá fọ́ọ̀nì ẹ̀ mọ́ lọ́lọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní sunkún ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ọ̀gá abẹ ní bá ń sunkún Sífù Olóòtú this is my 32 years in service ẹ bẹ jẹ fẹlẹ ìkásẹsẹ mi mo ní mo dára ẹ̀yin tá a gbẹ́kẹ̀lé lọ́fọkùnrin jẹ́ báyìí bí ìṣeré ooru sùnmọ́ làyà mi bá ń já pé mo bá lọ́wọ́ ní ìtẹ̀sẹ̀ yìí ó ní agbára o nígbà wọn tún parí iṣẹ́ wọ́n ní a lọ kóòtù ní Ìyágànkú níjọba yìí o tẹ́ ẹ bá wá bá lọ́wọ́ bó ṣe jọ̀rẹ́ mi tó lọ́ọ̀yà mi ní fọ́pọ̀lọpọ̀ ọdún Sífù Olóòtú mi gbọ́dọ̀ àpíà fún yín lórí ọ̀rọ̀ yìí fasọsẹ NBA ni àwọn NBA ní bá yín jà mo tún lọ bá lọ́ọ̀yà mi wọ́n ní ṣé Olóòtú fasọsẹ kí ni no mo dóṣogbo ń rí lọ́ọ̀yà mo dẹ́kọ̀ọ́ ń rí lọ́ọ̀yà bí ìgbé wọn gbé sí orí íńtánẹ́ẹ̀tì ní gbogbo wọn ti gbọ́ mo bá lọ bá lọ́wọ́ lé pé ṣé ó sì yájúlẹ̀ báyìí kí n ṣẹ̀wọ̀n ó yájúlẹ̀ báyìí kí n ṣẹ̀wọ̀n ó ní ọ̀rẹ́ mi bọ́ọ̀ ṣe rí kí ló dé táwọn náà lọ bàjà ìjọ náà mo mọ̀ páwọn lọ́ọ̀yà mọ́ gbìjà ara wọn mu ní bá ń takò ògùn ló gbogbo òfin tó ní àwọn eléyìí kọjá bẹ́ẹ̀ o ó nìkan kí n bọ ọjà o gbogbo àwọn NBA ni o wọ́n ti gbẹ́ yọ ẹjọ́ ti dé Ìyágànkú àádọ́ nígbà tó lọ wọ́n bá mi ṣe ọkọ̀la tá a lọ kóòtù kan bí èmi ò yọjú wọ́n ti ní adájọ́ ti ní kí wọ́n lọ sáàfù mi níwèé kí wọ́n sọ pé next court tí n bá ẹ wá wọ́n fi wárántì gbé mi ni o ibi tí mo ti wá mọ́ lọ́rùn nu ọwọ́ kù ọjọ́ méjì tí a lọ kóòtù ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ní wọ́n da sẹ́lẹ̀ pé wọ́n ń ṣe nǹkan kan ní àwọn òṣìṣẹ́ kóòtù da sẹ́lẹ̀ ọ̀sàdọ̀lùdí ọlọ́jọ́ gbọ́ra mo ní àjò tí mò ń lò fẹ́ jẹ́ àṣáájú ọ̀jẹ́ pé àdúrà ẹ̀yin àfáìmọ̀ ṣàdúrà ọlọ́mọ jẹ́ ń ṣẹ̀wọ̀n o èyí tí màá rí lẹ́yìn ẹ̀ mo kàn lọ bá lọ́wọ́ ni pé mo mà jẹ́ ń ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí kí làá ṣe báyìí lọ́yà bá ní lọ́yà lọ́wọ́ òbí sẹ̀sán lọ́ba ní ẹnìkan wà tí ò lè kọ̀rọ̀ sí lẹ́nu òun mú mi lọ́bẹ̀ ṣùgbọ́n kí n má dákọ̀ òun ìdákọ̀ rẹ lórí rédíò o torí ọ̀rọ̀ lọ́kàn o kí n má dákọ̀ òun pé òun ló mú mi lọ ọba mú mi lọ́dọ̀ Akeredolu Rotimi Akeredolu ọ́fíìsì ẹ̀ wà lójú orí ring road ńgbà náà wà lọ́ba ní ṣé Kola Olootu ní bẹ́ẹ̀ ni a máa ń gbọ́ ẹ tó máa ń ṣe fatafata lórí wáyé tó lọ bá lọ́ọ̀yà jà mo lé mi kọ́ àwọn ọmọọṣẹ́ mi nì Kàbírù Álímì pẹ̀lú Káyọ̀dé ni wọ́n bá lọ́ọ̀yà jà wà ní no ọ̀rọ̀ ẹ lágbára ok ọkàn gbé fóònù ni lọ́ba pe lọ́ọ̀yà tí ọba pe lọ́ọ̀yà bíi 5 kíá ó ti fi mítìn sí ọjọ́ kejì ó ní tó bá di ní aago 2 àbá aago 4 lọ́jọ́ kejì káwa lọ́ọ̀yà Akeredolu tọ́lọ́hún tó jẹ́ pé ọlọ́run wọn bá ń fi sálùjẹ́ náà ọlọ́rẹ́ ni làbá débẹ̀ ńgbò díjọ́ kejì wá ní ọ̀rọ̀ Kola Olootu làbá lọ́ọ̀yà yẹn ló ń ọmọ pé tó pé òun sí nìyẹn no ọba dìde àti tí ẹ dé ilé ọ̀dà
lọ́ọ̀yà Akeredolu lọ́wọ́ ló kú láàárọ̀ yìí ló kù yìí bó bá ṣe ń tí ọ̀dájọ́ náà ti ń taná sí pé òun ẹ má gbà ó kíní kankan bá ṣe máa sọ náà ni kọ́lọ̀ ń dákun gbogbo bí ọba wà iwájú ló dojúkọ ẹ̀yìn ló fi ilẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ ọ̀rọ̀ àgbà ni pé n tá a ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la n tá Akeredolu ṣe n là ń sọ lónìí. lẹ́tí gbọ́ yẹn o gbogbo kíbi tá a bá wà ipòkípò tá a bá wà ẹja ṣe dáadáa nítorí ẹ̀yìn ọ̀la ni o káwọn èèyàn lè sọ pé nígbà tẹ́ni yìí wà láyé tó wáyé pé wà láyé nìkan báyìí ni ò bá ṣe bọ́n bá ṣe ń sọ búburú náà ni wọ́n máa sọ rere. Kí lè ròyìn lórí àwọn nǹkan mélòó gbàgbé tẹ́yìn rò àbí tẹ́ ẹ ti rí pé gómìnà Akeredolu ṣe nígbà tán wà láyé pàápàá látàrí gbogbo èyí tí Kola Olootu sọ nípa ohun tí wọ́n ṣe nínú ayé wọn. Remember to like, share and follow us. Thanks for watching.